bá mi àgbàlagbà ló lọ́jọ́ òní o. Bá mi Michael Ọládìran Òjò gbajúmọ̀ tó mọ̀ ya èyí ọmọ ní ń ké sí. Bá bára bí àwọn tó gbọ́mọ lórí gẹ̀ǹgẹ̀ bó bá dọ̀jọ́ ẹ̀yẹ wọn ó yẹ ká ọkọrin kírú wọn ni. Bá mi àgbàlagbà oyè ọkọ Mojísọ́lá òkú ọdún jígí tọmọ fi wojú ẹkú yèdún ọdún relẹ̀ sí mọ̀ṣẹ́ lágbára Ọlọ́run ọba. Bá mi Àkànní o mọ́mọ́ fi ṣe bínú pé mo bá ọ lóye mo pè ọ́ lóko náà pọ̀ baládé. Bá mi ò lóko náà pé gbajúmọ̀ láwùjọ gbajúmọ̀ rẹ̀ ò wá níwọ̀ mi ọ̀pọ̀ ọdún. Bàbá mi abiyamọ bọ̀já gbọ̀rọ̀ jígí tọmọ fi wojú ẹni tètè kú lágbára ọba dání wáyé ẹni rohùn gbé sọnù bí ó ṣe bí ọmọ Ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ Obì. Bó bá wẹ̀ mọ́ kó jíire bó bá wà fún ìwọ̀njò kó jíire lálẹ́ ẹlẹ̀. Bí bàbá mi Àkànní bá ti jíire àbùṣebùṣe mo wá bá ọ dá sọ́dún. Ǹlẹ́ ọlọ́dún ní mọ̀dún ẹ̀ lọ́dún torí oyin mọ̀ tiẹ̀ nínú àǹfààràbọ̀ mi o. Ó àfìrìmọ̀jọ́ mọ̀ tiẹ̀ lẹ́nu o. Mo wá bá yín kọrin ọpẹ́ sọ́ba tó tún dá yín sí ẹ̀kọ́ ọdún. Bàbá Ọládélé bàbá Olúbùkọ́lá o bàbá Olúwa Tóyìn bàbá Olúwayẹmísí. Bàbá Ọlámilẹ́kan bàbá Ọmọwùmí ẹ̀ níròhùn gbé sọnù bí ó ṣe bí ọmọ bó ti wù kẹ́ ẹ pẹ́ láyé tó. Ní mo sáré ọmọ òun pírílẹ̀ yẹ lógójì àwòye ní pèrègùn ó mọ́ tí ẹ̀ lálẹ́ omi. Ẹ̀kọ́ ọdún lẹ́nu yìí Olúwatóyìn ló ní wọn kì í bí ológun ẹ̀rú o. Aya Àṣàlá ló ní wọn kì í bí ọlọ́gbọ́n bàbàjà. Ó ní kì í ní gbèjègbèjọ ó ní ń bá yín dé pàlọ́ àwọn bàbá tó bí yín lọ́mọ. Ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ Obì mo rí bá lọ́wọ́ àwọn bàbá tó bí yín lọ́mọ gàgà dáṣe ní òun ní ìbàgbúdọ̀ òun mọ èèyàn. Bá mi Ọládìran Àkànní dákun tara ṣàṣà jájọ débi wọ́n gbé bí ọlọ́mọ gangan pọ̀ ọdún. Ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ Obì ọmọ ẹlẹ́ni àtẹ ẹ̀ka ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀. Ìjẹ̀ṣà orídìí ìsáná ilé ni bàbá yín tí múná roko. Ìjẹ̀ṣà ló sì tòlótòló ẹrú bàbá yín ní sí pẹ́pẹ́yẹ. Ọmọ wa ọmọ bòkun Ìjẹ̀ṣà mòrò. Ìjẹ̀ṣà bẹ̀ ní ọmọ olóbì tó pọ̀ ọmọ olóbì kan wọ́wọ́ tìrì wá ọmọ olóbì kan wọ́wọ́ tiwọ̀. Bá mi Àkànní sẹ́yìn mọ̀ bọ̀ ní àràbẹ̀ òun ni ìwọ ní ń kó bẹ̀rẹ̀ fún lọ́wọ́. Ọmọ olóbì kan wọ́wọ́ tiwọ̀ èyí tó bá jẹ́ tẹni àwọ̀ sàpò ẹni èyí tí ò bá jẹ́ tẹni àwọ̀ sínú ìwé ẹ̀yẹ burúkú àrò musata. Ẹ̀yin lọmọ arápò fòbì sí ẹ̀yin lọmọ onílẹ̀ Obì. Ìjẹ̀ṣà dúdú lẹ̀gbọ́n pupa làbúrò nílé yín. Ìjẹ̀ṣà oró apànàdà sébòkì bàbá tó bí ọlọ́mọ ni. Ọmọ wa ọmọ bòkun rẹ́mi ọmọ àjàká obìnrin gbẹdúgbẹdú ọmọ àjàká obìnrin gbẹlúlà. Ìjẹ̀ṣà òṣèré olóbì ṣèje. Ìjẹ̀ṣà òṣèré ni wọ́n olóbì ṣẹ̀fà bàbá ṣe ń gbọ́dún dùn wẹnu mi. Ìjẹ̀ṣà òṣèré ni wọ́n olóbì ṣẹ̀dínlógún ọmọ tẹ́nigbọ́lá. Kékeré ọwọ́ wọn kì í mú nǹkan yangan àgbàlagbà ọwọ́ wọn kì í jẹ́ ká bàbá. Bí wọ́n bá mọ bí èkùrọ́ tí ojú kọ́ńkọ́lọ́ ẹja lọ rèé fún Ìjẹ̀ṣà jẹ. Ìjẹ̀ṣà kì í jẹ́ kàbí iyán. Ìjẹ̀ṣà bẹ̀ ní ọmọ onílẹ̀ Obì. Ìjẹ̀ṣà bẹ̀ ní ó tẹ́mi ilẹ̀ wọn ò bá torí ẹni wá ọmọ bá wájú torí ẹni lọ. Bàbá mi Àkànní ṣe bókì bàbá tó bí yín lọ́mọ ni. Ilé ọmọ olóbì kan àjámúsowó ẹni bá já kan ẹgbàá kan ni ẹni bá já méjì ẹgbàá méjì. Bá mi o ẹni já mẹ́ta ẹgbàá mẹ́ta ẹni já mẹ́rin ẹgbàá mẹ́rin.
ẹgbàá mẹ́fà, ẹni já méje ẹgbàá méje, ẹni já mẹ́jọ ẹgbàá mẹ́jọ, ẹni já mẹ́sàn ẹgbàá mẹ́sàn. Èèyàn tó bá ti já mẹ́wàá wá lọ́sàn ẹ̀rọ wá pé láàáníràn ni bàbá tó bí yín lọ́mọ. Ẹ ǹlẹ́ o ọmọ wa ọmọ bòkun Ìjẹ̀ṣà mọ́dù wá panadà. Bàmí Àkànní láàáníràn ni bàbá tó bí yín lọ́mọ mẹ́lẹ́ ní ẹ̀wẹ̀lẹ́. Ìran Ìjẹ̀ṣà ní sánṣọ sí bẹ̀rẹ̀ ẹ̀jọ́ olówó lèyìn àsánṣọ sí pọ́ńbọ́lọ́tán. Ẹ ǹlẹ́ Ìjẹ̀ṣà mọ́dù wá panadà Àkànní o. Bàbá Olúwatóyìn ọkọ Mojísọ́lá. Ẹ ti wá ṣọdún eléyìí nínú owó nínú ọlá nínú àìtètè kú tí ṣe balẹ̀ ọ̀rọ̀ nígbè òkúrú jẹ lọ́wọ́ ẹ bọ́ra. Bó ti wá wù kẹ́ ẹ pẹ́ nílé ayé tó nígbọ̀mọ̀gbìn nígbọ̀mọ̀sìn láéláé. Aya ò ní bọ́mọ yín lọ́wọ́ ọmọ òkú ní kú mọ́ yín lọ́wọ́. Ẹ̀yin náà ò ní ọ̀sọ̀nù láàrin wa káwọn rí yín bá pẹ́pẹ́pẹ́ torí pẹ́pẹ́pẹ́ lówó ṣàró bá mi o. Àtẹ̀pẹ́lẹsẹ̀ ń tẹ̀nà ìran ọbẹ̀ níbẹ̀ sùn. Kẹ́ ẹ gbọ́ bí àwọn àgbà kan tó fowó sóńdì ọrùn níjọ́sí. Wọ́n gbọ́ títí òwú sí dókínì mọ́ àlá. Àgbo ewu ń tọrẹ àdàgbà ọmọ nítòsè. Bó bá tún di lámọ̀ọ́dún kí n rí òbí ìran ni ní jábọ́ máa lọ́wọ́ ní tètè kú. Ọdún ayọ̀ lẹ́sìn mọ́ ṣe. Olúwatóyìn Àyàsọ̀lá ló rán mi wá bí. Ó ní kìyín ní gbèjègbèjọ, ó ní kìyín ní gbẹ̀dínlógún tí ń bẹ lótùúfẹ̀. Ó ní ń pẹ́ pọ̀ ọdún.